Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì wọ́n ní ó gba Àkúrẹ́ lọ. Ṣé mọ̀ pé a sọ fún yín pé Queen Naomi àti Princess Tolu wọ́n lọ sí Àkúrẹ́ for brief vacation. Wọ́n lọ spend time ní Àkúrẹ́. Wọ́n ní Queen Naomi gan ò fẹ́ dúró. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ní pé kí wọ́n dúró. Pé that is her home. Nǹkan tí ó wá yà wá lẹ́nu ni àǹtí wa chọ́ọ̀chì tí wọ́n gba Àkúrẹ́ lọ nítorí pé wọ́n ní kábíyèsí wọ́n ní vacation tó yẹ kí wọ́n lọ ní Uganda. Wọ́n ní kábíyèsí yọ orúkọ wọn kúrò, wọ́n fi orúkọ Queen Naomi sí. Ẹ mọ̀ pé a sọ fún yín wípé ìgbà tí Dr. Elizabeth tí wọ́n kúrò nínú palace tí wọ́n lọ tọ́jú ara wọn ní Èkó ní ọ̀dọ̀ àwọn parents wọn, wọ́n ní àǹtí wa church wọ́n ní ṣe ló ń yí gbogbo àwọn appointment èyí tó jẹ́ pé orúkọ Queen Naomi wà wọ́n ń forúkọ ara wọn sí. Ṣùgbọ́n nǹkan tó wá yà wá lẹ́nu ni pé kábíyèsí ní àwọn fẹ́ kí àwọn àti ìyàwó àwọn kí àwọn lọ sí Uganda. Wọ́n ní èyí wọ́n ní ó gbòdì lára àǹtí wa church o. Wọ́n ní ọ̀rọ̀ yìí gbòdì lára àǹtí wa chọ́ọ̀chì. Wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì ní project tó ń ti bẹ̀rẹ̀ wípé báwo ni kábíyèsí àṣeyọ orúkọ ń kúrò. Ṣùgbọ́n kábíyèsí ní president Uganda first lady wọ́n ní wọ́n fẹ́ rí Queen Naomi wípé ó ti pẹ́ táwọn ti rí Queen Naomi. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó yà wá lẹ́nu ní ìgbà tí àǹtí wa chọ́ọ̀chì tó ń gba ọ̀dọ̀ Queen Naomi lọ ní Àkúrẹ́ tí wọ́n ní wọ́n sọ fún Queen Naomi pé báwo ni kábíyèsí ṣe máa ṣe nǹkan tán ṣe yẹn. Wọ́n nígbà tán tiẹ̀ dé ìsàlẹ̀ wọ́n ní Queen Naomi jẹ́ kán wọ inú compound wọn. Ẹ mọ̀ pé normally Queen Naomi òun hà láwọ̀ àwọn olórí láti súnmọ́ wọn. Ẹ̀yin aráalé wọ́n ní wọ́n wọnú gate Queen Naomi. Wọ́n ní Queen Naomi dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n fẹ́. Wọ́n ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé báwo ni kábíyèsí á ṣe yọ orúkọ àwọn kúrò láti lọ sí Uganda. Pé àwọn ti bẹ̀rẹ̀ project yẹn. Pé kábíyèsí yọ orúkọ àwọn kúrò wọ́n wá fi orúkọ Queen Naomi sí. Wọ́n ní àǹtí wa church bẹ̀rẹ̀ sí rojọ́. Wọ́n ní Queen Naomi ní kó lọ bá ọkọ ẹ̀ pé kò sí nǹkan tó kan àwọn pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́bà tí subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, Àtúndé. Mashola Gist TV, Àtúndé. Bí àǹtí wa church ṣe gbé ọ̀rọ̀ yẹn wọ́n ṣe gbé sókè nìyẹn tán bẹ̀rẹ̀ sí pariwo wípé àwọn ò ní gbà o, wípé project táwọn ti bẹ̀rẹ̀, wípé báwo ni wọ́n ṣe máa yọ orúkọ àwọn kúrò, wọ́n máa fi Queen Naomi sí. Wọ́n ló wá fẹ́ máa bẹ̀rẹ̀, ó wá fẹ́ máa wà aggressive. Wọ́n ní bí àwọn security Queen Naomi bó ṣe wọ síta nìyẹn. Kì í ṣe pé bóyá wọ́n push ẹ̀ ò bọ̀, wọ́n sọ fún yín pé kó máa lọ. Wọ́n nawọ́ sí i pé
kó move. Ṣé mọ̀ pé tí security bá dẹ̀ ti náwó sí èèyàn pé kéèyàn move, téèyàn bá ṣe iyèméjì, wọ́n máa pọlọ́pàá sí èèyàn ni. Èèyàn ara lé. Ẹ rí pé èyí lágbára. Wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì, wọ́n ní kò sí nǹkan tí wọ́n sọ tán. Wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí pariwo, ṣe ni wọ́n ń kùn, náà ń rojọ́, ìpè rárá o, àwọn ò ní gbà pé báwo ni kábíyèsí á ṣe yorúkọ àwọn kúrò lórí schedule tó máa fi ti Queen Naomi sí ìpè ojúṣàájú yẹn ti ń pọ̀ jù, ìpè àwọn ò dẹ̀ ní take lightly pẹ̀lú kábíyèsí, ìpè àwọn ti sọ fún kábíyèsí títí ìpè wọn ò gbọ́, ìpè the same thing náà máa ń ṣe. Wọ́n ní Queen Naomi kan wọnú ilé lọ ni wọ́n ló wá ń kùn lọ. Wọ́n ní bí ó ṣe wọlé nìyẹn, ẹ̀yin èèyàn lé. Mi ì mọ nǹkan tó kan ti Queen Naomi pẹ̀lú schedule inú palace. Tí kábíyèsí bá ní àwọn àtìyàwó wọn, àwọn fẹ́ jọ lọ sí Uganda, kí ni ti àǹtí wa chọ́ọ̀chì? Ṣé ẹ tún fẹ́ máa bá ọkọ yín, ẹ tún fẹ́ máa bá jà ní lórí schedule? Because I just don't understand. Ẹni tó bá wu kábíyèsí ló lè mú travel. Ẹni tó bá wu kábíyèsí ló lè mú travel. Ẹni tó bá tí kábíyèsí bá fi pa àwọn fẹ́ mú travel ni kábíyèsí lè mú travel. Kí ló wá fa wàhálà àti ìdààmú àtẹjọ́ nínú ọ̀rọ̀ yìí? Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àwọn guard yẹn, security guard Queen Naomi bó ṣe ní kó walk away nìyẹn o, kó bọ́ síta. Ìpè tí ò bá dẹ̀ bọ́ síta, ìpè wàhálà ni ó máa jẹ́ fún. So ṣáà ní pé báwo ni Queen Naomi wọ́n ṣe máa ní àwọn fẹ́ tẹ̀lé kábíyèsí lọ sí Gambia. Ìpè all the time bí Queen Naomi ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n ní Queen Naomi ṣáà walk away tí wọ́n fi sílẹ̀. Wọ́n ní bí àǹtí wa bó ṣe gbé mọ́tò nìyẹn tó drive off. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ọ̀rọ̀ àǹtí wa chọ́ọ̀chì ẹ̀rí po lágbára. Àwọn nìkan ṣá ni wọ́n fẹ́ máa rí níbi gbogbo nǹkan tó bá ń ṣe nínú palace. Kọ́ ṣáà máa ṣe show me every time. Àfi kí Ọlọ́run kó gba kábíyèsí lọ́wọ́ àwọn olórí yìí. Kí Ọlọ́run ṣọ́ wọn lọ́wọ́ wọn torí wàhálà wọn ti pọ̀ jù. Wọ́n ti sọ kọ́ má lọ sí Akure mọ́. Akure yẹn ó tiẹ̀ ti wá jẹ́ nǹkan tó jẹ́ pé ànẹ́sẹ̀ pa fún wọn. Any small thing báyìí wọ́n ti gbà Akure lọ. Any small thing báyìí wọ́n ti gbà Akure lọ. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ni o, tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ní ilé lóko àti lẹ́yìn òde, Ọlọ́run Elédùmarè aláàánú á ṣàánú fún gbogbo yín o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God will bless you. Gbogbo ẹ̀yin yóò subscribers ẹ ṣé àdúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ má gbàgbé kẹ́ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.